òní ọjọ́ ajé ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún 2023 kẹlẹ́dùmarè ó jẹ́ kára jẹjẹun o kókó òròyìn fún ti àárọ̀ ní lórí ìkànnì kárí ayé ni ó mú wá fún yín o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lápá bí o gómìnà Dàpọ̀ Abíọ́dún tìpínlẹ̀ Ògùn ti fún àwọn tí wọ́n ń ta màálùú àtàwọn ọlọ́jà tó wà lópòópónà Èkó sílùú Ìbàdàn ní gbèdéke ọjọ́ 21 láti kó àásá wọn kúrò lẹ́bẹ̀ẹ́ títí ọ̀hún o dípò tí wọn bá ṣe bẹ́ẹ̀ wọn ò rí pípọ́ ojú ìjọba ìpínlẹ̀ Ògùn o orí ló kó gómìnà Yàyà Bello tìpínlẹ̀ Kogi yọ lánàá òde yìí lọ́wọ́ àwọn agbanipa lásìkò tí ń lọ sí ìlú Àbújá o gómìnà ní àwọn èèyàn ọ̀hún àwọn afàpọ̀sùnfàpọ̀rọ̀rí ni wọ́n wà nínú aṣọ àwọn ọmọ ológun torílẹ̀-èdè Nàìjíríà tí ò jẹ́ kí ìfura ó tètè wà wípé agbanipa ni wọ́n o ọwọ́ tẹ àáfàá kan tó górí èèyàn fẹ́ù ní agbègbè mọ́níyà nílùú Ìbàdàn kí Elédùmarè ó má jẹ́ ká rìn lẹ́jọ́ tẹ́bi bá ń pa ọ̀nà o àwọn èèyàn tí wọ́n ń gbé lágbègbè Owódé Kétu nípínlẹ̀ Ògùn ẹni wọ́n mà ti fomi ojú ẹsẹ̀ gbèrè sí gómìnà Dàpọ̀ Abíọ́dún báyìí wọ́n ní ẹ wò ó ebi ti fẹ́ pa wá kú lówódé Kétu látàrí òjò àrọ̀rọ̀dá àwọn omíyalé tí ó jẹ́ ká lè bọ́ síbì kan lọ síbi òjò ajé wa mọ́ o ẹ ṣàánú wa o lówódé Kétu pásítọ̀ kan rèé tọ́gbẹ̀mí ara rẹ̀ ọkọ̀ mẹ́ẹ̀tì súsáìdì látàrí fọ́nrán ìbálòpọ̀ kan tó jáde níbi tó ti ń bá obìnrin kan mú ìfẹ́ tọ́díjọ́ ń jẹran sunkún sí ara wọn tó wá bọ́ sórí ayélujára táwọn ọmọ ìjọ wá rí pé irú kíre ìtìjú ẹ̀ ló mú kí pásítọ̀ ọ̀hún kọ́gbẹ̀mí ara rẹ̀ o ní orílẹ̀-èdè Zimbabwe kí Ọlọ́run máa ṣọ́ wa o láàárọ̀ òní ẹ má ṣe tí ọ̀bọ̀ kọ yín jẹ́ o torí pé obìnrin tó kọ rẹ̀ bá ti bàjẹ́ ayé rẹ̀ ló bàjẹ́ o Ìdòwú Akérèmí ọ̀gọ̀rọ̀ pẹ̀sẹ̀ntà ló kọ̀ mẹ́kù kalẹ̀.